dúpẹ́ lọ́wọ́ àlùfáà gbogbo àlùfáà kọ́ ló àtàjẹ́ o wọ́n fẹ́ kọ́ mọ̀ yẹn náà kàn án àwọn àlùfáà kan bẹ tó ń jà fún ọ lórí íńtánẹ́ẹ̀tì mo fi Ọlọ́run búra àwọn àlùfáà kan tó ń jà fún ọ lẹ́yìn tó ń sí lórí íńtánẹ́ẹ̀tì tó ń pè mí àwọn ti wọ́n àwọn ọmọ àwọn pé kí wọ́n kílẹ̀ fẹ́ wọn fi ìjà ẹ̀sìn dá wà lálẹ́ fún. Ajàfúnmìnira ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmọ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Sunday Igboho ló ti fọ̀rọ̀ àmọ̀ràn ṣọwọ́ sí Tani Ọlọ́run ọ̀rọ̀ àmọ̀ràn náà ló fi léde bí ó ṣe ń gbàlejò Tani Ọlọ́run ní ilé ìgbé rẹ̀ tó wà ní ìlú Ìbàdàn tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn ọlọ́pàá kan ni wọ́n gbìyànjú láti gbé Tani Ọlọ́run láti ìlú Ìbàdàn máa lọ sí ìpínlẹ̀ Kwara ìyẹn ní ọjọ́ méjì sẹ́yìn ó wá rọ Tani Ọlọ́run láti dẹ́kun sísọ ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń ti àwọn ọ̀rọ̀ tí ò dá sí àwọn àáfàá Ọlọ́run pẹ̀lú àwọn ọba aládé tí ń bẹ ní ìlú Ìlọrin nítorí ọ̀pọ̀ wọn ni wọn ò kẹ̀yìn sí Tani Ọlọ́run kódà ẹlòmíràn lára wọn nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú bákan náà ló rọ̀ láti fọ̀rọ̀ ìdúpẹ́ ṣọwọ́ sí àwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn àáfàá gbogbo pẹ̀lú àwọn ọba aládé tí ń bẹ ní ìlú Ìlọrin nítorí ọ̀pọ̀ wọn ni wọ́n ṣe àtìlẹ́yìn fún lákòókò tí àwọn ọlọ́pàá náà gbìyànjú láti wá gbé jàǹtò. ṣe fídíò dúpẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá káàkiri dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba nítorí bàbá wa lọ dúpẹ́ lọ́wọ́ àlùfáà gbogbo àlùfáà kọ́ ló àtàjẹ́ o wọ́n fẹ́ kọ́ mọ̀ yẹn náà kàn án àwọn àlùfáà kan bẹ tó ń jà fún ọ lórí íńtánẹ́ẹ̀tì mo fi Ọlọ́run búra àwọn àlùfáà kan tó ń jà fún ọ lẹ́yìn tó ń sí lórí íńtánẹ́ẹ̀tì tó ń pè mí àwọn ti wọ́n àwọn ọmọ àwọn pé kí wọ́n kílẹ̀ fẹ́ wọn fi ìjà ẹ̀sìn dá wà lálẹ́ fún. ìdá ìṣe gbọ́ ọmọ Ìlọrin. kí ẹ ti gbogbo ọmọ Ìlọrin ló mẹ́jà kódà gan 80% àwọn ọmọ Ìlọrin wọn kò sí tó wá sí fún ẹ. dúpẹ́ lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìlọrin àtàlùfáà Ìlọrin tó dúpẹ́ ọpọlọ búra èmi ń parọ́ nǹkan tí ò bá ṣẹlẹ̀ o lọ́ bá mi sọ̀rọ̀ wàhálà kódà àfàlà bíbù fẹ́rẹ̀ rẹ̀ kó wà láì tàlà èmi ò kẹ́lẹ́ gbogbo ẹ̀kọ́ ni màá sọ fún ẹ mọ́ bu àwọn àlùfáà yìí mọ́ bu ọba Ìlọrin mọ́ fọ́lẹ̀ gbogbo ẹ ti lọ báyìí àwọn náà ò ní ta sí gbogbo kí ayé ẹ tó bá ta sí ẹni kò ta sí ìyẹn ò tìjà bẹ́ẹ̀ bá kú bàbá mi lẹ́sìn láì ṣe pé mo yọ máa lè. Ìbẹ̀rùbojo wọ̀ ló bí ọlọ́pàá kan nílẹ̀ wa Nàìjíríà ṣe yìnbọn gbẹ̀mí lẹ́nu ẹnìkan tó ń ṣe àwọn bíi mẹ́ta mìíràn léṣe ní Agrip Junction lágbègbè Ada George ní ìlú Port Harcourt ìpínlẹ̀ Rivers ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣe lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ àmọ́ ọlọ́pàá ọ̀hún ní ẹnikẹ́ni ò tí ì lè ṣe ìdámọ̀ rẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́wọ́ aago 5 ìrọ̀lẹ́ bí awakọ̀ náà ṣe kọ̀ láti dúró bí àwọn ọlọ́pàá náà ṣe ń dá dúró èyí gan ló mú kí ọ̀kan lára àwọn ọlọ́pàá náà fa ìbínú yọ lójú ẹsẹ̀ lọ́kan lára àwọn ọlọ́pàá náà bá gbé ìbọn dání ló yin ìbọn òun lu dẹ́rẹ́bà òun kí ọta àbọ̀ náà ó tún bá ní ọwọ́ àyà bẹ́ẹ̀ sì rí ni awakọ̀ òun bá sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù eléyìí tó mú kí ọkọ̀ náà kọlu àwọn bíi mẹ́ta mìíràn ọta àbọ̀ bíi mẹ́ta ni ọlọ́pàá òun yìn sókè kí ọkọ̀ òun ó tó sọ ìjánu ọkọ̀ nù tó lọ kọlu àwọn bíi mẹ́ta kan àwọn aláfojúrí jẹ́ òde mímọ̀ pé ilé ìwòsàn ní dẹ́rẹ́bà òun padà wá kú sí àmọ́ àwọn mẹ́ta yòókù làwọn ò lè sọ bóyá wọn yóò yé bí ọlọ́pàá náà ṣe yìnbọn lu dẹ́rẹ́bà ọ̀hún tán ló bẹ̀rẹ̀ sí yìnbọn káàkiri lágbègbè bóyá ó ṣeéṣe kó fẹsẹ̀ fẹ́ bó ti jẹ́ pé àwọn ọ̀dọ́ ìlú ni wọ́n gbà mú wọ́n gba ìbọn ọwọ́ rẹ̀ wọ́n lù ú ní àlòkì àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n wá láti wá gbálẹ̀ lọ́wọ́ wọn fúnra kan ti ṣe àfihàn àwọn ihò ńláńlá lóríṣiríṣi lórí afárá River Niger báyìí máa mú ìbẹ̀rùbojo dé bá ọkàn àwọn ará ìlú pẹ̀lú àwọn arìnrìnàjò àwọn ihò náà ló di ohun tó farahàn látàrí òjò wẹ́líwẹ́lí eléyìí tó rọ̀ tó padà wá tú àṣírí pé àwọn bóòtù ńláńlá tí wọ́n fi de afárá ọ̀hún ló ti tú dànù pẹ̀lú àlàyé àwọn oníṣẹ́ láabe kan tí wọ́n jẹ́ ṣíkúlù ṣàgò eléyìí tí wọ́n máa ń sábà tú irin kiri àwọn ni wọ́n máa tú àwọn bóòtù náà lójú ẹsẹ̀ ní alákòóso fọ́rọ̀ iṣẹ́ òde lórílẹ̀‐èdè wa Nàìjíríà Dave Umahi fèsì pé eléyìí ló burú púpọ̀ kódà ó jẹ́ ohun tó lè bá lẹ́rù ó wá pàṣẹ kí iṣẹ́ ó bẹ̀rẹ̀ lórí rẹ̀ máa ké sí àwọn onímọ̀ ẹ̀rọ láti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú iṣẹ́ ṣe o láti lè wá ìyanjú sí ohun tí àtúnṣe sórí afárá náà ọba aládé ní ìlú ìgbèsì ìjọba ìbílẹ̀ ìsìn ní ìpínlẹ̀ Kwara ọba Moses Oyinleye Ìwédùnmóyè kínní onígbèsì ìlú ìgbèsì lórí ti padà wá kó yọ báyìí lọ́wọ́ àwọn afurasí agbésùnmọ̀mí àwọn aláfojúrí ilé ìtẹ̀rọ̀ òṣojú wọn ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kábíyèsí ni wọ́n ṣètúlẹ̀ lákàtà àwọn àtìláwí tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí náà baládé náà ni wọ́n jí gbé bí àwọn afurasí náà ṣe kọlù wọ́n ní ìlú ìgbèsì lókè onígbẹ́ ìjọba ìbílẹ̀ ìsìn
lọ́wọ́ alẹ́ ọjọ́ àbámẹ́ta ìkọlù náà ló wáyé lọ́wọ́ aago 11 àṣálẹ́ bí wọ́n ṣe kọlù wọ́n jí ọba Oyèlóyè gbé lọ àmọ́ lọ́wọ́lọ́wọ́ kábíyèsí ni wọ́n ti túlẹ̀. iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ìkọ̀wọ́ pẹ̀lú ikọ̀ elétò ààbò lábẹ́lé fìjìláńtì ni wọ́n dá àwọn agbésùnmọ̀mí lọ́wọ́ kọ bí wọ́n ṣe ń gbèrò ìkọlù sí agbègbè ilé ẹ̀kọ́ Comprehensive College ní Ẹ̀gbẹ́. àwọn atiláwí oníwọ̀ ọ̀daràn náà ni wọ́n ń gbèrò láti ṣe ìkọlù sí àyíká ilé ẹ̀kọ́ náà ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Yàgbà ní ìpínlẹ̀ Kogi lọ́jọ́bọ̀ ní. ará ìlú kan ló padà wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ máa pé àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ni wọ́n kọlù àwọn atiláwí bí wọ́n ti ṣe gbáradì láti ṣe ìkọlù ságbègbè ilé ẹ̀kọ́ náà. àwọn afurasí náà ni wọ́n ṣe ìkọlù náà pẹ̀lú èròǹgbà láti kọlù arákùnrin kan tí wọ́n pè ní Ọ̀sìnlú pẹ̀lú ìgbìyànjú láti jí gbé pẹ̀lú bí àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ṣe rí gbọ́ ni wọ́n tẹ̀ sakitimapa lọ́ọ̀rẹ́ ṣe ìkọlù sí àwọn atiláwí náà kí òǹtọ̀hún ó ti láǹfààní láti tètè fẹsẹ̀fẹ́. bí àwọn afurasí náà ṣe wọ agbóhùn wá ni wọ́n purọ́ fún òǹtọ̀hún wípé ọlọ́pàá làwọn o bẹ́ẹ̀ àwọn wá mú iṣẹ́ ọba ṣe ni eléyìí gan ló jẹ́ kí òǹtọ̀hún bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé wọn gọ́gọ́gọ́ láì tètè mọ̀ wípé àwọn afurasí agbésùnmọ̀mí ni wọ́n ṣe àmọ́ lákòókò tó fura ló gbìyànjú láti fẹsẹ̀fẹ́ o lójú ẹsẹ̀ ni àwọn atiláwí bá fi ìbọn dá padà kó di pé ó padà wá gbà kámú àmọ́ láìpẹ́ láì jìnnà òun ni àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà àtàwọn ti àwọn ọmọ ikọ̀ fìjìláńtì ni wọ́n fara hàn bẹ̀ ìbọn tó bẹ̀ sí ń ró kòlákòlá láàrin àwọn igun méjèèjì ló mú kí òǹtọ̀hún ó lè mọ̀rí bọ́ kó sì bọ́ lọ́wọ́ àwọn atiláwí náà àwọn lójú ẹsẹ̀ òun ni àwọn afurasí òun tètè fẹsẹ̀fẹ́. iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà ti wá kéde láti pé ọ̀rọ̀ ààbò tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa òun làwọn pèsè fún ọ̀pọ̀lọpọ̀ gbogbo mùtúmùwà tí wọ́n bẹ ní ìpínlẹ̀ Kogi náà. kò dín láwọn ará ìlú tí wọ́n tó bíi 63 ní 163 táwọn oníṣẹ́ láabi jí gbé tẹ́lẹ̀ ní ìlú Boro ìjọba ìbílẹ̀ Kaima ìpínlẹ̀ Kwara ni wọ́n ti padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn báyìí lẹ́yìn wọ́n lò ọ̀sẹ̀ bíi 2 ní ilé ìwòsàn fún ìtọ́jú. àwọn ará ìlú náà ni wọ́n padà sínú ìlú pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Kaima Abubakar Danladi emir ìlú Kaima Omar Shehu Muazu láì gbàgbé Ìwází Danladi wà máa dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak lórí ipa pàtàkì tí wọ́n kó láti pé wọ́n dóòlà àwọn ará ìlú tí wọ́n jí gbé tẹ́lẹ̀ ọ̀hún. àwọn 63 náà 163 tí wọ́n jí gbé tẹ́lẹ̀ ọ̀hún àmọ́ tí wọ́n ti wá rí òmìnira gbà báyìí ni wọ́n pé wọ́n jí wọn gbé tẹ́lẹ̀ ní ọjọ́ kẹta oṣù kejì ọdún tá a wà yìí ní ìlú Boro ọ̀hún. àmọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò nílẹ̀ wa Nàìjíríà ni wọ́n ṣèkọlù sínú igbó ọba kan eléyìí tí wọ́n pè ní Kainji Lake National Park kí wọ́n tó rí wọn tú sílẹ̀ gbà wọ́n padà lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi ọ̀hún. lọ́wọ́lọ́wọ́ wọ́n pé àwọn ará ìlú náà ni wọ́n ti ń dùn bẹ́ẹ̀ ni wọ́n ń fò fáyọ̀ látàrí bí wọ́n ṣe rí àwọn ẹni wọn tí wọ́n jí gbé fẹ̀ǹkà tẹ́lẹ̀. pẹ̀lú àlàyé alága ìjọba ìbílẹ̀ ọ̀hún wà tẹ̀wájú wípé bí àwọn ṣe gbà wọ́n lẹ̀ tán làwọn mú wọn lọ rí tọ́jú fún odidi ọ̀sẹ̀ 2 gbáko kí ìlera wọn ó bà lè padà bọ̀ sípò. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti farapa lóríṣiríṣi lọ́jọ́bọ̀ níbi ọkọ̀ wọn ṣe sọ ìjánu ọkọ̀ nù ní ìjàmbá lójúnà Ọ̀háfíà ìpínlẹ̀ Abia. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lákòókò tójò wẹ́líwẹ́lí tẹ́lẹ̀ tó ń dàgbà púpọ̀ balẹ̀ lọ́wọ́ òwúrọ̀ eléyìí tó mú kí ọkọ̀ àwọn ọmọ ológun náà ó ní ìjàmbá nítorí irúfẹ́ ọ̀nà tí wọ́n ń tọ̀. bó tilẹ̀ jẹ́ pé ọkọ̀ náà ni ò sáré rárá àmọ́ síbẹ̀síbẹ̀ ìjánu rẹ̀ ló padà wá sọnù lójúnà òun ló kún fún ẹ̀jẹ̀ àwọn ọmọ ológun náà. bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ará ìlú ni wọ́n bọ́ta láti wá ṣe ìrànwọ́ tó pọ̀ fún àwọn ọmọ ológun ọ̀hún. àwọn onínúure kan eléyìí tí wọ́n bọ́lẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ ológun náà sínú ọkọ̀ aládàáni tí wọ́n ti àwọn ọlọ́kọ̀ èrò láti gbé wọn kúrò nínú ẹrọ̀fọ̀ eléyìí tí wọ́n yíra wọn mọ́ kí wọ́n lè gbé wọn dìgbàdìgbà ó di ilé ìwòsàn. bó tilẹ̀ jẹ́ pé àwọn mìíràn lára àwọn ọmọ ológun ọ̀hún ni àwọn náà farapa àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n láǹfààní láti dúró lórí ẹsẹ̀ wọn méjèèjì láti lè máa túkọ̀ èyí tó dídòòlà àwọn akẹgbẹ́ wọn yòókù. aláṣẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ṣe ìbúrawọlé sípò fún Abel Ẹniìtàn gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ọba tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹniìtàn ló gba ìṣàkóso ní ọ́fíìsì olórí òṣìṣẹ́ ọba lọ́jọ́bọ̀ òní pẹ̀lú bí ayẹyẹ ráńpẹ́ ṣe wáyé ní iléeṣẹ́ ààrẹ ní olúluwa Àbújá. níbẹ̀ ni olórí òṣìṣẹ́ ọba tẹ́lẹ̀ Watson Jack ti tọwọ́ bọ̀wé kan ṣáájú kí ó tó fà lé Ẹniìtàn lọ́wọ́. Watson Jack ló fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba lẹ́yìn tó wà nípò olórí òṣìṣẹ́ ọba nílẹ̀ wa Nàìjíríà.
àmọ́ kó tó fẹ̀yìntì lẹ́ni 60 years ṣáájú ìyànsípò Ẹnìtàn ló ti bá ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ láti àwọn ilé iṣẹ́ káàkiri ìyẹn ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà níbi àtìrí ilé iṣẹ́ ìjọba tó mójútó ọ̀rọ̀ ìgbàgbádùn ọmọnìyàn pẹ̀lú ọ́fíìsì igbákejì ààrẹ kó tó wá di akọ̀wé àgbà ní ilé iṣẹ́ ìjọba tó mójútó ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà lọ́jọ́bọ̀ ní kéde gbígbé iṣẹ́ àkànṣe àtúnṣe àwọn ilé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá bíi 13 níye lé àwọn kọ̀ǹgílá lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìdá 80% nínú àwọn kọ̀ǹgílá náà ni wọ́n máa ti gba ìwé àṣẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ lóní pẹrẹwu. Igbákejì ààrẹ nílẹ̀ wa Nàìjíríà Kashim Shettima ló fi èyí léde lọ́jọ́bọ̀ ní lákòókò tó ń bá àwọn ọmọ ìgbìmọ̀ lẹ́ka ètò ajé ìlú sọ̀rọ̀ láti mójútó wíwá àyípadà tó tọ́ dé bá ẹ̀ka ètò ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí iṣẹ́ lè wà fún gbogbo mọ̀túnmọ̀wá àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ kí ẹ̀ka ètò ajé ó lè yàtọ̀ púpọ̀ tó ń ti kí ẹ̀ka ìdókòwò ilẹ̀ wa Nàìjíríà ó tún lè gbèrú sí i. Olùrànlọ́wọ́ àgbà pàtàkì lórí ìkànsíra ẹni àti ìròyìn ní ọ́fíìsì igbákejì ààrẹ nílẹ̀ wa Nàìjíríà Stanley Nwakocha ló fèyí léde nínú àtẹ̀jáde kan lọ́jọ́bọ̀ ní bí wọ́n ṣe jókòó ìpàdé ìgbìmọ̀ eléyìí tí ń mójútó ọ̀rọ̀ ètò ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà yẹn ní olúwa Àbújá máa ṣèlérí bí wọ́n ṣe ní àfojúsùn fún ìlànà àtọ̀ tó yẹ fún ìdàgbàsókè ìlú. Níbi ìpàdé náà ní gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Aiyedatiwa ti ń kéde pé kò dín láwọn iṣẹ́ àkànṣe àtúnṣe ti ilé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá bíi 13 níye ẹ̀wọ̀n ní ìjọba ti buwọ́lù gbélé àwọn kọ̀ǹgílá lọ́wọ́ kódà ìdá 80% ni wọ́n ti gbé ìwé àṣẹ láti ọwọ́ ìjọba kí wọ́n lè bẹ̀rẹ̀ iṣẹ́ lóní pẹrẹwu. Ó wá tẹ̀wájú pé iṣẹ́ àkànṣe àtúnṣe ọ̀hún ni wọn yóò ṣe fún odidi ọ̀sẹ̀ 3 gbáko ṣáájú kí àwọn ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ó tún padà sẹ́nu iṣẹ́ ìkẹ́kọ̀ọ́ ìgbáradì wọn. Àwọn adarí lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC láti agbègbè Kabba lábẹ́ ìṣàkóso Honourable Alfred Bello ni wọ́n ti fún ó kéré jù àwọn obìnrin tí wọ́n tó bí 200 lẹ́bùn lóríṣiríṣi láwọn wọ́ọ̀dì káàkiri ìjọba ìbílẹ̀ Kabba Bunu ní ìpínlẹ̀ Kogi. Lára àwọn ẹ̀bùn tí wọ́n fi jíǹkí wọn la màtírí semovita tí ó wà ní ìdíwọ̀n kìlógíráàmù kan pẹ̀lú owó náírà. Ètò ọ̀hún ni wọ́n ṣe lójúnà àti lè fi fa ojú àwọn obìnrin náà mọ́ra ṣáájú ètò ìdìbò sípò ààrẹ tó ń bọ̀ lọ́nà kí àwọn ará ìlú ó lè gbé ìbò wọn fún aláṣẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kogi náà Usman Ahmed Ododo. Ètò pínpín sẹ̀mó pẹ̀lú owó náà ní láti lè fi fa àwọn ará ìlú mọ́ra kí wọ́n lè rí ti ìṣèjọba tí ń bẹ nípò rò bẹ́ẹ̀ sì ré kí wọ́n gbé ìbò wọn dáadáa fún àwọn tí ń bẹ nípò látinú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún. Ètò ọ̀hún ni wọ́n ṣe ní ilé ìgbé Alfred Bello níbi ó ti ń pé gudugudu méjì tó ti yàyà 6 òun ni àwọn ìṣàkóso lẹ́gbẹ́ òṣèlú APC náà ti ṣe o láti pé ẹ̀ka ètò ẹ̀kọ́ ló yà lára ọ̀tún dáadáa ní ìpínlẹ̀ Kogi. Lára rẹ̀ ni ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga fásitì lẹ́yìn 40 years wọ́n ti ń béèrè fún. Alága ìjọba ìbílẹ̀ Kabba Bunu ìyẹn Honourable Zachios Dare Michael náà tún kéde àtìlẹ́yìn rẹ̀ fún ètò jíjìnkí àwọn ará ìlú lẹ́bùn semovita tó ń ti owó náà máa pé inú òun dùn láti pé àwọn ran àwọn ará ìlú lọ́wọ́ lákòókò tí wọ́n nílò rẹ̀. Kọ́tọ̀ bá àtàkì ẹ̀ lè sìn ẹ́ jàmbá. Ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ jọ ọmọ fọlọ́ bẹ̀rẹ̀ ṣe fídíò dúpẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá káàkiri dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba nítorí bàbá wa lọ dúpẹ́ lọ́wọ́ àlùfáà gbogbo àlùfáà kọ́ ló àtàkì ẹ̀ o wọ́n fẹ́ fọmọ yẹn náà kàn ẹ̀ o. Àwọn àlùfáà kan bẹ tó ń jà fún lórí íńtánẹ́ẹ̀tì mo fi Ọlọ́run búra àwọn àlùfáà kan tó ń jà fún lẹ́yìn tó sí lórí íńtánẹ́ẹ̀tì tó ń pè mí. Àwọn ti wọ́n àwọn ọmọ àwọn pé wọ́n kílẹ̀ pé wọ́n fi ìjà ẹ̀sìn dá wà lálẹ́. Ìrẹ́ ṣe gbọ́ ọmọ Ìlọrin. Kí ẹsẹ̀ gbogbo ọmọ Ìlọrin ló ń bẹ̀jà. Ó dà gan-an 80% àwọn ọmọ Ìlọrin wọn kò sí tó wá sí fún ẹ. Dúpẹ́ lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìlọrin àtàlùfáà lọ tó mo dúpẹ́ fọlọ́ búra. Èmi ń parọ́ nǹkan tí ò bá ṣẹlẹ̀ o. Ọlọ́run bá mi sọ̀rọ̀. Wàhálà. Kódà àfàlà bíbù fẹ́rẹ̀ rẹ̀. Kó wà táyà láì. Èmi ò kẹ́lẹ́ gbogbo ẹ̀kọ́ ni màá sọ fún ẹ. Wọ́n bu àwọn àlùfáà yìí mọ́. Wọ́n bu ọba Ìlọrin mọ́ fún ọlẹ̀. Gbogbo ẹ ti lọ báyìí àwọn náà ò ní ta sí gbogbo kí ayé. Ẹ tó bá ta sí ẹni kọ́ ta sí. Ìyẹn ò dìjà. Bẹ́ẹ̀ bá bú bàbá mi lẹ́sìn. Láàrin ṣe fún ọmọ yóò máa rí. Ó bú bàbá tiẹ̀ náà. Bàbá búyà mi lẹ́sìn. Búyà rẹ̀. Bọ́bá bọ́mọ mi náà bọ́mọ tiẹ̀ náà. Yóò dìjà. Bọ̀ẹ́ mọ̀ jẹ́ ká fi lẹ́fù ẹ̀sìn ká fi dá wa lálẹ́ ìrẹ́lẹ́gbẹ̀rẹ́ gómìnà ìgbàjá fi mú yẹn lẹ̀. Ẹ ti ká fèsì àwọn bandits.
àwọn àgbèrè ló pólísì wọn lè lòdù àwọn èèyàn lè nìkan free kò sí free movement ní ẹnikẹ́ni jẹ́ ká face jẹ́ ká fi gbogbo ẹwọ́ àwọn tó kù kiri ẹ̀dùn mi gan o ká ní pé wọn tètè pè mí lọ́dọ̀ ẹ̀gbọ́n fẹ́ jí ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ kí ni mo fẹ́ máa lọ pé kí n lọ sí ti bọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ ti bá tètè débẹ̀ bẹ́ẹ̀ kò ní lè tó báyìí gbogbo nǹkan láì tọ́lọ́run ni ọba tó ní wá òun ló mẹ́kọ̀ọ́ lọ́mọdé tó rẹwà wálé ayé èmi ń tèmi lọ́dọ̀ tèmi èmi gbà bọ́lọ̀ ọba kan bẹ tó dá mi òun ló sì lè mí mi lọ́dọ̀ màá sì kúnjọ kàkí lọ́ba nígbà náà bàbá mi ó dáadáa ju ẹnìkan bẹ tó dá mi nígbà tí mo sì bẹ́nu ìyá mi èmi nìkan mo bẹ́ mẹ́ ẹnìkan ní fún mi ló ń jẹ́ mẹ́ ẹnìkan ní ṣètò bí mo ti wà mẹ́ ẹnìkan ló ṣètò mo ti dénú ìyá mi ọ̀dọ̀ ní ọ̀sán lọ́hùn èmi gbà bọ́lọ́ wa o èmi àti sọmọ aládìkún ọmọ tí kíláàsì àbẹ̀kẹ́ mọ́ gbà bọ́lọ́ wa ní tèmi ọba tó ní mi wà tó dá mi ọlọ́run yẹ parẹ́ bàbá wa onírìsà bàbá wa láàfin Ọ̀yọ́ ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn gbogbo wọn ni kò kí gbogbo ọba ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Olúbàdàn Olúgbọ́n gbogbo wọn gbọ́rọ̀ ẹ̀ wọ́n sì ṣe dáadáa èmi ò ní parọ́ fún wọn sì dáadáa pé kí làwọn náà gbé mọ́tò tí ò ní nọ́mbà tẹ ní identification tẹkẹ̀ wọnú lónìí ẹgbẹ́ àwọn ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ọmọ rẹ náà tó jẹ́ ọmọ wa tó jẹ́ ọmọ tiwa tó jẹ́ brọ́dà wa aláàtì pèsè àkíyèsí gẹ́gẹ́ bá bàbá ẹ̀ sọ́kàn ti bọ́ sọ̀rọ̀ pé kò tẹ̀lé lẹ̀ dákun ọlọ́run ilé ti lòdù o ti lọ mú tó tún sọ ọ̀rọ̀ tó bá wọnú hàn án ọ̀hán bẹ́ẹ̀ ni tó bá wọnú lòdù ọ̀rọ̀ tá a bá sọ tá a bá fìdí kì ẹnì kankan tu wọn láéláé ọlọ́run tún lọ àwọn àgbàlagbà fún ẹ ó lè lo gbogbo ọmọ Nàìjíríà káàkiri ayé fún ẹ láti dìde sọ̀rọ̀ ilé ìjà kílódé kílómọ ẹ sí tẹ́ńtẹ́ aláàbò tó báyìí ọlọ́run kò ní dọ̀ra àwọn oníjó kúkú yìí ọjọ́ ọmọ rẹ o torí pé àwọn tó bá fẹ́ pààyàn nínú bá dẹ ìyẹn gbọ́dọ̀ fẹ́ ìyẹn lè mọ ṣọ́ra a sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ìta wà ìyẹn mọ kẹ́kọ̀ọ́ sí ojúmọ́ ní ilé ìsìn ọlọ́run ní ó fa àwọn ìkẹ́ ọlọ́run fa àwọn ìkẹ́ ọ̀rá kò tẹ̀ fẹ́rẹ̀ ọlọ́run lọ́ba tẹ̀ dúpẹ́ ga pẹ̀tẹ̀ pọ́nmilé àti mùsùlùmí wà bàbá ọba mi sọ fún mi